A kí wa kú àṣálẹ́ ní gbogbo bí tẹ́ bá tún ti ń wò wá ní àṣálẹ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí àkókò yìí. Èyí ni ti ètò kẹtàlá tí à ń ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀sẹ̀ kẹtàlá nìyí. A dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run fún wa láti wà lórí afẹ́fẹ́. A sì dúpẹ́ wípé ẹ̀yin gan ń wò wá. A dúpẹ́ fún gbogbo àwọn ìpè tá à ń rí gbà. A dúpẹ́ wípé ọ̀rọ̀ ètò yìí ó ń jẹ́ ìbùkún fún yín. Tẹ́yin ò bá tí ì pè wá níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ láǹfààní láti pè wá. Ẹ jẹ́ ká mọ̀ bí ètò náà ṣe ń jẹ́ bùkún fún yín. Ẹ já mọ̀ bí tẹ́ ti ń pè wá gan, ká fi mọ̀ bí tí ọwọ́ jẹ́ ètò yìí ń dé. Tẹ́ bá fẹ́ pè wá, ẹ pè wá lórí nọ́mbà yìí 0816-208-1344 0816-208-1344 tàbí WhatsApp nọ́mbà wa 0708-242-8527 0708-242-8527 tàbí 0705-530-7492 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ lọ́dọ̀ yín. Lágbára Ọlọ́run ètò yìí sì tún máa tẹ̀síwájú, ṣùgbọ́n inú wa dùn pé aláǹfààní láti wà pẹ̀lú yín láti ọ̀sẹ̀ kìíní. Mo ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa tá a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ. Mo ń ṣe pé àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ṣe pàtàkì tá a ti gbé yẹ̀wò nínú àwọn ètò yìí, mo kàn mú díẹ̀ nú ẹ̀. And tó sì ṣe pàtàkì jù tá a gbé yẹ̀wò láti ọ̀sẹ̀ kìíní sí ọ̀sẹ̀ kẹtàlá yìí, òun náà ni ìgbàlà ọkàn wa. A sọ̀rọ̀ nípa ìgbàlà ọkàn wa wípé kí ni Ọlọ́run fẹ́, báwo lọ́lọ́run ṣe ṣètò ìgbàlà, kí lọ́lọ́run ṣe nípa ìgbàlà. Nígbà tá a bá sọ̀rọ̀ nípa ìgbàlà, ọ̀nà wo la fi lè lọ ní ìgbàlà. Atẹnumọ́ eléyìí ní ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì. Mo sọ lọ́sẹ̀ tó lọ pé àwa tá a bá tiẹ̀ jẹ́ pé láǹfààní láti wo ètò yìí àbẹ́ẹ̀ bá wa bẹ̀rẹ̀. Tẹ́ bá ń wojú móhùnmáwòrán, ẹ rí i pé wọ́n mọ sọ̀rọ̀ nípa àwọn social media platforms wa. Ẹ lè rí kẹ́ ẹ tẹ̀lé wa níbẹ̀, kẹ́ ẹ lọ wò ó. Ẹ ra àǹfààní bóyá lórí Facebook ni, lórí YouTube ni, àbí lórí Twitter ni. Ẹ rí àǹfààní láti rí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa gan àtàwọn ibikíbi. Tẹ́ bá sì fẹ́ bá wa sọ̀rọ̀ pé ẹ fi ìwàásù báyìí ránṣẹ́ sí mi, a tún lè fi ránṣẹ́ sí wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n mò ń bẹ̀rẹ̀ lálẹ́ yìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé láti tẹ̀síwájú láti mú àwọn nǹkan kọ̀ọ̀kan jáde. Lọ́sẹ̀ tó lọ a bẹ̀rẹ̀ láti wo ohun tí oore ọ̀fẹ́ kọ́ wa, ohun tí oore ọ̀fẹ́ kọ́ wa. A sì rí nínú ìwé Títù tá a kà láti ẹsẹ̀ 11 sí 15. Ẹ já tún ka ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ láṣálẹ́ yìí. Bíbélì sọ nínú ìwé Títù orí 2 ẹsẹ̀ 11 sí 15. Bíbélì ní nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a ṣẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, kí a sì máa wà ní àìrékọjá, ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti ti olùgbàlà wa Jésù Kristi, ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ̀ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní ohun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Nǹkan wọ̀nyí ni kí ìwọ kí ó máa sọ, kí o sì máa gbani níyànjú, kí o sì máa fi àṣẹ gbogbo báni wí. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. A rí pé Bíbélì fi yé wa wípé oore ọ̀fẹ́ tó mú ìgbàlà wá fún gbogbo ènìyàn láti ẹsẹ̀ 11 yẹn, ó fi yé wa pé ó ti farahàn fún gbogbo ènìyàn. Lọ́sẹ̀ tó lọ mo sì bẹ̀rẹ̀ láti sọ fún wa pé nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí, a tẹnumọ́ ọ̀rọ̀ ìgbàlà ọkàn wa, pé ìgbàlà ọkàn wa kò dúró lórí ara wa, kò dúró lórí ìjọ wa, kò dúró lórí tí mo jẹ́, kò dúró lórí ẹ̀sìn mi, ó dúró lórí Jésù Kristi. Òun náà ni oore ọ̀fẹ́ tó farahàn o. Jésù ló wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Gbogbo wa la jẹ gbèsè. Àwọn èèyàn máa ń rò pé gbèsè pé tá a bá fẹ́ sọ̀rọ̀ téèyàn bá kú, wọ́n ní gbogbo wa la dágbádá kú, gbogbo wa la jẹ gbèsè ikú. Ṣùgbọ́n ikú kan wà tí gbogbo wa tá a jẹ gbèsè rẹ̀ tó jẹ́ pé bá a bá fi pàdánù rẹ̀ kò sọ́nà àbáyọ mọ́. Òun Bíbélì pè ní ikú kejì. Nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 13 bẹ́ẹ̀ sọ pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀,
ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nínú Jésù Kristi Olúwa wa. Gbogbo wa la jẹ gbèsè ikú eléyìí. Ikú èwo ni? Ikú ọ̀run àpáàdì. Lóòótọ́ láyé yìí ó ṣeé ṣe ká kú, kí gbogbo wa kú, ṣùgbọ́n ṣeé ṣe kí gbogbo wa mọ̀ tún kú. Màá tún sọ̀rọ̀ bá bẹ́ẹ̀ lálẹ́. Ó ṣeé ṣe kí gbogbo wa mọ̀ kú. Ẹ jẹ́ sáré sọ fún wa ọ̀nà tó ṣeé ṣe ká mọ̀ kú. Ó ní pé ó ṣeé ṣe fáwa tá a bá ti ní ìgbàlà tí Jésù bá wá sáyé yìí kó pa wá láradà, kó mú wa gòkè lọ sọ́run. ń fẹnu ba ìpadàbọ̀ Jésù díẹ̀ lálẹ́ yìí nínú àwọn nǹkan tá a kọ́. Ṣùgbọ́n tí mo sọ ní pé ikú kan wà tí gbogbo ènìyàn jẹ gbèsè rẹ̀, ó ní kú sí ọ̀run àpáàdì. Bíbélì sì sọ wípé Jésù nìkan ṣoṣo ló wá láti san gbèsè rẹ̀. Ẹ wò nínú ibi tí mo kà lẹ́ẹ̀kan orí kẹfà, Róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlógún, ó ní torí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nínú Jésù Kristi Olúwa wa. Ó ní torí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nínú Jésù Kristi Olúwa wa. Ìyẹn túmọ̀ sí pé èrè ẹ̀ṣẹ̀ jẹ́ ikú sọ́run àpáàdì, ṣùgbọ́n Jésù nìkan ló wá sáyé láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Ẹnikẹ́ni tó bá sì gbàgbọ́ bẹ́ẹ̀ ni sọ pé ó ní ìyè àìnípẹ̀kun. Inú ta la fi lè rí? Jésù ló san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ wa káwa kó lè ní ìyà nípẹ̀kun. Mo ṣàlàyé eléyìí lọ́sẹ̀ tó lọ lọ́pọ̀lọpọ̀, a sì lè lọ wò ó padà lórí àwọn ẹ̀rọ social media wa tá a bá láǹfààní láti wò ó. Ṣùgbọ́n tí mo wá ń sọ fún wa, tí mo sọ̀rọ̀ mọ́ lọ́sẹ̀ tó lọ, tí mo tẹnu mọ́, ó ní pé àwọn ohun tó oore ọ̀fẹ́ kọ́ wa, ó ní mo pe àkórí ẹ̀kọ́ wa. Kí ni oore ọ̀fẹ́ kọ́ wa? Alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ wò lọ́sẹ̀ tó lọ, a wò pé oore ọ̀fẹ́ kọ́ wa pé kí a ṣẹ́ ara wa. Oore ọ̀fẹ́ kọ́ wa pé ká ṣe ara wa. Mo ṣe àtẹnumọ́ eléyìí lọ́pọ̀lọpọ̀ ọ̀nà lọ́sẹ̀ tó lọ wípé lóòótọ́ iṣẹ́ wa kọ́ ló gbà wá là. Lóòótọ́ kò é ṣe pé ìjọ mi, àbẹ́sìn mi, àbí tí mo ń ṣe ló fún mi ní ìyà nípẹ̀kun. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ la fi gbà mí là. Bíbélì sọ pé kì í ṣe ń pa iṣẹ́ mi, ó ló jẹ́ oore ọ̀fẹ́. Ta ló sì mú wá? Jésù Kristi. Mo sọ náà lọ́sẹ̀ tó lọ wípé ìtọ́ oore ọ̀fẹ́ fi jẹ́ oore ọ̀fẹ́, ó ní torí pé èyí ò ṣe nǹkan kan fún. Tó bá ní ó ṣoore fún mi, ó ṣoore fún mi, kò gba nǹkan kan. Òun ni wọ́n ń pè ní oore ọ̀fẹ́. Jésù ṣoore ìgbàlà fún wa, kò gba nǹkan kan. Ṣùgbọ́n oore yẹn ó ná ẹni tó ṣe o ní nǹkan o. Àwa tá a gbà ni ò ná. Ó ná Jésù ní ẹ̀mí rẹ̀. Jésù kú, ó lọ sí ibi ibojì fún ọjọ́ mẹ́ta, ó sì jíde láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Ó nìkan ló sì lè san gbèsè ẹ̀ṣẹ̀. Kí sì nìdí? Torí pé kò ní ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n nígbà tá a di ẹni ìgbàlà, a di ọmọ Ọlọ́run nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 12, ó ní iye àwọn tí ó gbà la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Mo sọ eléyìí lọ́sẹ̀ tó lọ. Nígbà tá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, Ọlọ́run wá fẹ́ ká mọ̀ wípé oore ọ̀fẹ́ rẹ̀, ó ní àwọn nǹkan tó mú wá sínú ayé wa. Ó kọ́ wa láti ṣe ara. Ẹ wo ẹsẹ̀ 12 níbi tá a kà yẹn. Ó ní ó ń kọ́ wa pé kí a ṣẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Oore ọ̀fẹ́ ń sọ fún wa pé tó bá jókòó ti di ẹni ìgbàlà, o ò gbúdọ̀ gbégbé ayé rẹ bí ẹni tí ò ní ìgbàlà. O gbúdọ̀ yàn láti ṣẹ́ ara rẹ. Ìyẹn túmọ̀ sí pé màá sọ pé mi ì fẹ́ ṣe. Kí ló dé? Torí pé ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Mi ì fẹ́ ṣe. Kí ló dé? Torí Jésù ò fẹ́ kí n ṣe. Mi ì fẹ́ ṣe. Torí kí ló dé? Torí pé kò bá fi Ọlọ́run mu. Mi ì fẹ́ ṣe. Kí ló dé? Torí pé ẹnìkan jìyà fún èmi láti ní ìgbàlà. Mo sì gbúdọ̀ gbégbé ayé mi láti tẹ́ lọ́rùn. Kò nira fún mi láti gbégbé ayé mi láti tẹ́ lọ́rùn torí pé òun ló san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Ẹ mọ́ gbàgbé pé ìta ń ṣe yẹn kọ́ ló mú wa lọ sọ́run. Ta ló mú wa lọ sọ́run? Jésù. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ ń kọ́ wa pé lóòótọ́ tó bá jẹ́ pé òótọ́ lẹ ti ní ìgbàlà, ó fẹ́ ká ṣe ara wa, ká kọ̀yìn sí àwọn nǹkan tí ò bá fi Ọlọ́run mu láti tẹ́ ẹni tó gbà wá là, láti tẹ́ lọ́rùn. Mo sọ̀rọ̀ ń pa yẹn lọ́pọ̀lọpọ̀ gbà, lọ́pọ̀lọpọ̀ àkókò. A wá bọ́ sí ìkejì tí oore ọ̀fẹ́ kọ́ wa. Ìkejì tí oore ọ̀fẹ́ kọ́ wa ní pé kò kàn kọ́ wa láti ṣe ara wa nìkan. Ó tún kọ́ wa wípé kí a jẹ́ ẹni tí yóò mọ gbégbé ayé mímọ́. Àwọn míì wà tó jẹ́ pé wọ́n ṣe ara wọn, wọn ò ní ṣe nǹkan kan. Ṣùgbọ́n wọn ò ní ṣe tó tọ́. Wọn ò ní ṣe tí ò tọ́. Wọn ò sì ní ṣe tó tọ́. Ṣé rí tẹ́ ẹ bá ti rí ẹni tó jẹ́ pé kò ṣe tó tọ́, kò ṣe tí ò tọ́, ṣùgbọ́n kò ṣe tó tọ́, kò ní pẹ́ padà sínú tiẹ̀ tí ò tọ́. A kàn lè dá wà lójú kan. A gbúdọ̀ jẹ́ ẹni tó yàn láti ṣe tó tọ́. Tá a bá ti ṣe ara wa gbà, mi ní ṣe léyìí. Àmì ìfẹ́ mutí mọ́ torọ́ tí ò bá fi Ọlọ́run mu gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Kì í ṣe láti lọ sọ́run. Jésù ló mú wa lọ sọ́run. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó ń lọ sọ́run, mo fẹ́ gbégbé ayé tó wù ú. Mi ì fẹ́ mutí mọ́, mi ì fẹ́ ṣàgbèrè mọ́. Kì í ṣe pé bóyá màá kàn sọ pé mi ì ṣe mọ́, mo ṣe ara mi. Mo gbúdọ̀ yàn
láti ṣe àwọn nǹkan mìíràn tó jẹ́ n tó tọ́. Mo gbúdọ̀ yàn láti faramọ́ àwọn tó dára. Mo gbúdọ̀ yàn láti fi gbogbo bóyá àkókò tí mo fi lọ ń ṣe ìrànmù tí mo fi ń lò pẹ̀lú àwọn nǹkan tí ò tó àbáwọn ọ̀rẹ́ tí ò tó àbáwọn tó ń kó bá mi. Àkókò yẹn mo gbúdọ̀ wá láti lò fún tó tọ́, láti lò fún ìdílé mi, láti lò fún ìjọ Ọlọ́run, láti súnmọ́ Ọlọ́run, láti ka ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá kíyèsára ká tẹra mọ́ láti ṣeṣẹ́ rere nígbà tá a yàn láti ṣẹ́ra wa láti mọ́ ṣeṣẹ́ rere, a ní fẹ́ padà sínú iṣẹ́ tí ò bá fẹ́ Ọlọ́run mu. Òun ni Bẹ́ẹ̀lì ṣe sọ wípé ó kọ́ wa láti ṣe ara wa àìwà bí Ọlọ́run. Ó ló kọ́ wa bẹ́ẹ̀. Kí ló sì tẹ̀lé ní ẹsẹ̀ ìkejìlá ẹ wò ó nígbà tó kọ́ wa tán pé ó ní ó ń kọ́ wa pé kí a ṣẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, kí a sì máa wà ní àìrékọjá ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Ìyẹn túmọ̀ sí pé nígbà tí mo gba Jésù tí mo ń ṣe ara mi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kìí ṣe pé mo tún tẹnumọ́ mi ìfẹ́ àṣì mi gbọ́ ni o, kìí ṣe òun ló mú mi lọ sọ́run, gbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ọlọ́run fẹ́ kí n gbé ìgbé ayé tó mọ́ ní ayé yìí, kí n gbé ìgbé ayé tí ó fi ògo fún Ọlọ́run. Káwọn èèyàn lè wò mí kí wọ́n rí ẹni tó ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Káwọn èèyàn lè wò mí kí wọ́n rí pé ẹni yìí mọ̀ ń yàn, kìí ṣe pé kàn sí ara rẹ̀. Ẹlòmíì gan tó bá béèrè pé kí ló dé tó ṣe mọ́, yóò kàn kò kàn wù mí ṣe ni. Ẹlòmíì ò ní ṣe nǹkan mọ́, kò sì ní lè sọ̀dí tí ò fi ṣe. Kí ló sì dé? Torí pé ẹ̀rù ń bà. Báwo mo ṣe fẹ́ sọ fáwọn èèyàn pé tí ò jẹ́ ṣe lè mọ́ ni. Torí ìdí téèyàn ò fi ṣe nǹkan mọ́ ó gbúdọ̀ hàn. Òun ni mo fi ń sọ pé ìgbà tó o bá ṣe lè mọ́ tó o ṣe ara rẹ láti mọ́ ṣe mọ́, o gbúdọ̀ wá ṣe tó tọ́. O gbúdọ̀ tẹra mọ́ iṣẹ́ rere. O gbúdọ̀ yàn láti gbégbé ayé rẹ fún ògo orúkọ rẹ̀. Àwọn eléyìí náà díẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ pé tóòtọ́ ẹni tó bá di ọmọ Ọlọ́run ó gbúdọ̀ gbégbé ayé tó wu Ọlọ́run fún ògo orúkọ rẹ̀. Tẹ́ ẹ bá rẹ ẹni tó di ọmọ Ọlọ́run tó sì ń gbégbé ayé ẹ̀ṣẹ̀, bóyá kèèdè ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ó fẹ́ ṣe eléyìí múlẹ̀ nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 6 sí 8. Ṣùgbọ́n tá a bá wo ẹsẹ̀ 8 nígbà Bíbélì sọ pé ṣùgbọ́n bí ẹ̀yin bá wà ní àìsí ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ni yín, ẹ kì í ṣe ọmọ. Tó bá jẹ́ pé èèyàn ti di ọmọ Ọlọ́run, tó o bá ti ẹ̀ṣẹ̀ Ọlọ́run ó bọ̀ ọ́ wí. Torí Bíbélì fi yé wa nínú ẹsẹ̀ 6 lẹ́ orí 12 Hébérù yẹn pé ẹni tí Ọlọ́run fẹ́ràn ò ní bá wí, a sì máa na olúkúlùkù ọmọ tó gbà. Sọ ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó bá ṣẹ̀ Ọlọ́run ó bá wí. Kí ni ìtumọ̀ ìbáwí? Láti dá padà sójú ọ̀nà ká lè gbádùn rẹ̀, kìí ṣe láti pa wárun. Kò sóbi tí a máa ń gbọ́ nínú ìròyìn àwọn òbí tó jẹ́ pé wọ́n na ọmọ wọn pa. Ó máa ń ṣẹlẹ̀, èṣù ní gbọmọ nà lọ́wọ́ wa lórúkọ Jésù. Ṣùgbọ́n láwọn òbí tó ń na ọmọ wọn pa tí wọ́n mọ̀ọ́mọ̀ torí kí wọ́n fi ṣe, ẹlòmíì fẹ́ bọ́ ọmọ rẹ̀ wí ni láti yí padà. Torí kò sí nínú ọkàn òbí tó bá jóbi rere o, tó jóbi tó tọ́ o, láti ní pé òun fẹ́ na ọmọ òun láti nà pa. Kò sí ìdí tá a fi ń na ọmọ àbí bọ́mọ wí, òun náà ní pé kọ́mọ yẹn lè ṣoríire kó lè dára fún un. Bẹ́ẹ̀ náà ni Bíbélì sọ pé tó bá jáwa náà jọmọ Ọlọ́run, tá a bá gbégbé ayé ẹ̀ṣẹ̀ Ọlọ́run ó bá wa wí pé kí ni kó lè ṣẹlẹ̀, kí ìyípadà ó lè wà. Ṣùgbọ́n tá a bá wá jọmọ Ọlọ́run tá à ń rámù inú ẹ̀ṣẹ̀, ta ní pé èmi ò nílò àti ṣẹ́ra mi, kò sí nǹkan kan, àwa ti ní ìgbàlà, à ń lọ sọ́run nu, a sì ń gbégbé ayé ẹ̀ṣẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ò tí ì dọmọ Ọlọ́run. Torí pé tó bá ti di ọmọ Ọlọ́run, Bíbélì sọ pé oore ọ̀fẹ́ kọ́ wá pé ká wà ní ìṣẹ́ra ẹni. Ìyẹn ni pé màá yàn láti mọ́ gbégbé ayé báyìí. Ohun tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ni wá tá a ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, ká yàn láti gbégbé ayé tí ó wu ògo Ọlọ́run fún ògo orúkọ rẹ̀. Mo sì máa ń sọ eléyìí pé ìdí méjì wà tí Ọlọ́run fi fẹ́ ká gbégbé ayé fún orúkọ rẹ̀. Ó ní ìdí tọ́lọ́run fẹ́ ká gbégbé ayé fún. Mo ní àkọ́kọ́, mo máa ń sọ pé ìdí àkọ́kọ́ ni fún dídára tiwa. Fún dídára tiwa ni. Ṣé rí, àti fẹ́ eléyìí àti yànnà ní eléyìí láti jẹ́ ká mọ̀ wípé lílọ sọ́run kò dúró lórí iṣẹ́ wa, kò dúró lórí ìjọ wa, kò dúró lórí ìhùwàsí wa, kò dúró lórí nítorí pé mo jẹ́ àlùfáà, kò dúró lórí nítorí pé wọ́n jọ́ ọmọ ọjọ́. Bí wọn náà bá tiẹ̀ jẹ́ àlùfáà, kò dúró lórí ẹ̀sìn rẹ, ẹ̀sìn tó wù kó mọ̀ sí, kò dúró lórí ẹ̀ lórí ta ló dúró lé? Jésù Kristi olódúólé. A ti fẹ́ lè múlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìwàásù wa tá a ti sọ pé tó bá ti wá gbàgbọ́ Bíbélì sọ pé ó ní ìyà nípẹ̀kun. Tá a bá wá ń gbégbé ayé wa fún, kìí ṣe nítorí pé láti lọ sọ́run mọ́. Ọlọ́run ti fún wa ní ìyà nípẹ̀kun nínú ta ni? Jésù. Ìdí tá a jẹ́ ń gbégbé ayé wa fún, ó ní àkọ́kọ́ fún dídára tiwa, fún dídára wa. Bíbélì sọ nínú ìwé Títù yẹn Títù orí 3 ẹsẹ̀ 9, Títù orí 3 ẹsẹ̀ 9 ẹ̀wọ̀n Bíbélì sọ, Bíbélì ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, èmi sì ń fẹ́ kí ìwọ kí ó
tẹnumọ́ nǹkan wọ̀nyí gidigidi kí àwọn tí ó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere. Ẹ mọ̀ gbọ́, ó láwọn tó gba Ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere. Nǹkan wọ̀nyí dára, wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn. Ẹni tó bá ti gba Ọlọ́run gbọ́ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, ó gbúdọ̀ mọ tọ́jú kó yàn láti ṣe iṣẹ́ rere. Bíbélì sọ pé ohun kan wọ̀nyí ó dára fún ènìyàn. Mo máa ń tẹnu mẹ́lẹ̀ yìí pé tí o bá parọ́ àwọn èèyàn ní pé ọ lónírọ́. Ṣé rí àwò pé ayé Nàìjíríà ti di rádaràda, ayé ti dàdàkudà. Àwọn èèyàn tí ọ̀rọ̀ làwọn èèyàn fẹ́, kò sẹ́ni tó fòótọ́. Ẹ jẹ́ n sòótọ́ fún wa. Ṣé rí ẹni tó bá gbégbé ayé tó yàtọ̀, ó máa ń jọ àwọn èèyàn lójú lákòókò yìí. Ìwọ tó rówó ye tó bọ́lẹ̀ lọ́wọ́ ẹnìkan tó mọ̀ yàn pé owó yín ni ẹ gbà, àwọn èèyàn máa ń mọ̀ pa ìwé gbúdọ̀ jẹ́ nǹkan kan ló gbúdọ̀ jẹ́ tó fi máa ṣe tó ń ṣe. Kò gbúdọ̀ máa jẹ́ pé òun ṣe báwa náà ṣe ń ṣe. Kò gbúdọ̀ bí wò nílò owó ni, mo nílò owó, ṣùgbọ́n mo wò pé tí èṣe tèmi kì í ṣe tèmi, Ọlọ́run ò fẹ́ kí n ṣe. Àwọn èèyàn máa ń mọ̀ yàtọ̀. Ẹ wá wò, bó bá wá mọ̀ yàtọ̀ bẹ́ẹ̀ náà ni yóò jẹ́ ìbùkún fún ọ gan. Torí pé tí ẹlòmíì tí wọ́n lè sọ fún àwọn míì tó lè jẹ́ ìrànwọ́ fún ọ, wọ́n sọ fún wọn pé mo pàdé ọkùnrin kan, nǹkan báyìí ni, nǹkan báyìí ni, tẹ́lòmíì bá lóun wá ẹni tí ó jó lóòótọ́, wọ́n sọ pé mo mẹ́nìkan tó jó lóòótọ́. Fún ara wa, mo máa ń sọ fáwọn ọ̀dọ́ wa, màá ní tó o bá ṣe ìranù, tó o bọ́kùnrin sùn àbó òbóbìnrin sùn, ò ní bẹ̀rù bóyá èèyàn lóyún àbí bóyá o fún èèyàn lóyún àbí bẹ́ẹ̀ kọ́. Pé bóyá àbọ́kùnrin gẹ́gẹ́ bí obìnrin àbọ́mọ yẹn ti lóyún ni, àbí mo fún lóyún, àbí mo ti lóyún ni, ò ní bẹ̀rù. Kí ló dé? Torí wípé o ò ṣe ń tó lè mú ọ lóyún. Kí sì nìdí? Torí pé Ọlọ́run ti sọ wípé ìgbéyàwó kò gbúdọ̀ jẹ́ eléèrí. Ìyẹn túmọ̀ sí pé ìgbà téèyàn bá ṣègbéyàwó, ló tó yẹ kí ìbálòpọ̀ wà. Ẹni tó bá wá yàn tó mọ̀ọ́mọ̀ ń gbégbé ayé tó wu Ọlọ́run, tó ní ìgbé ayé mi fún Ọlọ́run ṣáà ni, Ọlọ́run ni ó gba gbogbo ògo. Ẹ wo ohun tí ó ṣẹlẹ̀, yóò ní àǹfààní tó jẹ́ wípé òǹgó jèrè rẹ̀. Ẹni tó bá ń gbégbé ayé bẹ́ẹ̀ fún ògo Ọlọ́run, fún dídára tiẹ̀ gan ni lákọ̀ọ́kọ́. Ṣé mọ̀ pé kò ní bẹ̀rù àbí mo ti ká àìsàn kan ni, àbá àìsàn kan ti bọ́ sí mi lára, àbí tó bá jẹ́ pé ó ti ṣègbéyàwó gan tí ò tètè rọ́mọ bí, kò ní mọ̀ wò pé àbí kí ló ṣẹlẹ̀ báyìí, àbáwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn, àbóyún tí mo ti jẹ́ ni, àbí ìbálòpọ̀, àbáwọn oògùn tí mo lò. Kí nìdí? Torí pé ìgbé ayé rẹ̀ ó mọ̀ọ́mọ̀ yàn láti ṣe ara rẹ̀ láti ní ìwà mímọ́ fún ògo Ọlọ́run. Ẹ̀mọ̀ tí ó kọ́kọ́ gbádùn rẹ̀, ìwọ. Bíbélì sọ nínú ìwé Títù orí 3 ẹsẹ̀ 8 yẹn, lẹ́ẹ̀kan sí mo fẹ́ kà. Ó ní níparí, ó ní nǹkan wọ̀nyí dára, wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn. Ṣé rí tá bá gbégbé ayé wa fún Ọlọ́run, ìdí àkọ́kọ́ ni pé fún dídára tiwa. Àwa lákọ̀ọ́kọ́ jèrè ẹ̀. Gbogbo àwọn nǹkan míì tí mo ti yàn láti gbégbé ayé mi fún Ọlọ́run, ẹmọ tó jèrè rẹ̀, èmi mo kọ́kọ́ jèrè rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni tó jẹ́ pé mo mọ̀ọ́mọ̀ sí ara mi, mo sì yàn láti gbégbé ayé mi ní mímọ́ fún Ọlọ́run, tó jẹ́ pé mi ni mo kọ́kọ́ gbádùn rẹ̀ fún dídára tiwa. Ohun ẹ̀kejì ìdí tọ́lọ́run fẹ́ ká gbégbé ayé mímọ́, ó ní fún ògo rẹ̀. Àkọ́kọ́ fún dídára wa, òkejì fún ògo rẹ̀. Ẹ wo, Bíbélì jẹ́ ká mọ̀ wípé tá a bá gbégbé ayé tó mọ́, àwọn èèyàn ó fògo fún Ọlọ́run nínú ayé wa. Ẹ wo Bíbélì sọ nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 16. Bíbélì sọ pé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọ́n kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọ́n kí ó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Tá a bá ń gbégbé ayé tó mọ́, tó lòdì sí ẹ̀ṣẹ̀, tó gbé ìgbé ayé tó yàtọ̀ fún ògo Ọlọ́run, àwọn èèyàn ó rí wa. Lóòótọ́ àwa lákọ̀ọ́kọ́ gbádùn rẹ̀, ṣùgbọ́n ẹ̀kejì ni pé wọ́n lè fi ògo fún Ọlọ́run. Ẹ mọ̀ pé bí mo ṣe sọ níbẹ̀ lẹ́ẹ̀kan, nígbà mo sọ pé ìdí tọ́lọ́run fẹ́ ká gbégbé ayé tó wù, táwọn èèyàn ẹni tó gbé owó yẹ tó dá padà pé èmi kan mo lówó, mo rí pé ó jábọ́ lọ́wọ́ yín ni ẹni ẹ gbà padà. Ṣé ẹ mẹ́ni tí wọ́n sọ pé kí ló dé tó ń gbégbé ayé rẹ̀ báná? Báwo ló ṣe ń gbégbé ayé rẹ̀? Kì í ṣe nítorí nǹkan kan, torí pé mo jẹ́ ọmọ Ọlọ́run ni, torí Jésù ni. Ẹ mẹ́ni táwọn yóò fògo fún, lóòótọ́ ni Jésù ń gbàlà o, mo rápẹrẹ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti rí àpẹẹrẹ tó ló ń gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà tó ń gbégbé ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹnu jẹ́wọ́ pé mo ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mi,
ṣùgbọ́n tí àti gbégbé ayé fún tí ò gbé, ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé mò ń lọ sọ́run ṣùgbọ́n tí ò gbégbé ayé ọ̀run rere láyé yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n wá yàn tó gbé, ó kọ́kọ́ gbádùn rẹ̀. Ẹ̀kejì ni pé àwọn tó bá wo ayé rẹ̀ wọ́n lè fi ògo fún Jésù. Wọ́n lè sọ pé lóòótọ́ mo mẹ́nìkan ó gbégbé ayé rẹ̀ fún Ọlọ́run, ó gbádùn rẹ̀, ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ ògo ni fún ẹ. Ó ní Jésù ń gbà yàn là, ó sọ bẹ́ẹ̀, ó gbọ́ ọ̀la lóòótọ́, mo gbàgbọ́. Àgbọ̀nyẹ ẹlòmíì tí ó dé ta tí ó sọ gbà mo ti dẹni ìgbàlà náà. Ìwọ tí wọ́n bá ti ẹ̀wọ́ ẹni ìgbàlà ìwọ ni wọ́n mọ̀ sọ. Ìwọ tó jẹ́ pé àjọ mu gbogbo ẹ̀ ní, àjọ ń ṣàgbèrè ní, mo wà níbì kan ní Àbújá ní àkókò kan. Ẹnìkan wà ń bẹ̀, ó péjọpọ̀ pẹ̀lú àwọn èèyàn. Nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́sọ̀ọ̀sì sósì, nígbà wọ́n sọ̀rọ̀ tí wọ́n ṣà sọ̀rọ̀ kan débi kẹ́ni ẹ wá kúrò láàrin wọn. Ẹnìkan láàrin àwọn èèyàn yẹn wá sọ pé ẹ wọ ọkùnrin bẹ́ẹ̀ ṣe ń wo ẹnu ló fi máa ń jẹ́wọ́ pé òun mọ Jésù o. Bẹ́ẹ̀ ṣe ń wo èrò ranù ni, àjọ máa ń ṣe ni, àjọ máa ń ṣe ranù ni, àjọ máa ń ṣe báyìí ni, àjọ máa ń ṣe kinní ni. Ẹ̀jẹ̀ fi lẹ́jàre ó kàn máa ń ṣojú ayé ni. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe rí. Ìgbé ayé wo jẹ́ wọ́n ń fògo fún Jésù. Ṣùgbọ́n tí wọ́n náà bá yàn tó fẹ́ pé mo fẹ́ hùwà mímọ́ fògo Ọlọ́run, wò ó, àkọ́kọ́ yóò fi àwa alákọ̀ọ́kọ́ gbádùn rẹ̀. Ẹ̀kejì yóò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi ògo fún Ọlọ́run. Òun la fi wá lálẹ́ yìí sí orí móhùnmáwòrán wípé àwọn nǹkan tí oore ọ̀fẹ́ kọ́ wa, àkọ́kọ́ ni pé ká ṣe ara wa, pé mo yàn láti má ṣe tí ò bá fi Ọlọ́run mu. Ẹ̀kejì pé mo yàn láti má ṣe tí ò bá fi Ọlọ́run mu nìkan kọ́, mo gbúdọ̀ yàn láti ṣiṣẹ́ rere. Mo wá yàn láti ṣiṣẹ́ rere, gbégbé ayé mímọ́. Mo sọ pé kí ni ìdí tọ́lọ́run fẹ́ ká ṣiṣẹ́ rere fún tara wa àkọ́kọ́, ẹ̀kejì fún ògo orúkọ rẹ̀. Ẹ máa wò, so a rí pé oore ọ̀fẹ́ kọ́ wa pé kí a ṣẹ́ra wa, oore ọ̀fẹ́ kọ́ wa wípé ká gbégbé ayé mímọ́. Ohun ẹ̀kẹta tí oore ọ̀fẹ́ kọ́ wa tó sì jẹ́ níparí, ó ní oore ọ̀fẹ́ kọ́ wa wípé ká máa fojú sọ́nà fún bíbọ̀ Jésù. Oore ọ̀fẹ́ kọ́ wa wípé lọ́jọ́ kan Jésù ń bọ̀ padà. Jésù gòkè lọ ọ̀run lóòótọ́, ṣùgbọ́n ó ṣe ìlérí pé òun padà bọ̀. Ẹ wo ohun tí Bíbélì sọ nínú ìwé Títù orí kejì ẹsẹ̀ 13 àti 14 tá a kà yẹn níbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ sọ pé kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó níbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti olùgbàlà wa Jésù Kristi, ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ̀ àwa ènìyàn kan mọ́ fún ara rẹ̀ fún ìní ohun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Oore ọ̀fẹ́ kọ́ wa wípé ká fojú sọ́nà wípé Jésù ń bọ̀. Jésù ń bọ̀ padà. Báyé fẹ́ báyé kọ̀, Jésù ń bọ̀. Pé ká mọ̀ wípé lóòótọ́ Jésù wá sáyé, ó kú torí ẹ̀ṣẹ̀ wa, ó fún wa ní ìyà nípẹ̀kun, ó sì jí dìde, ó lọ sọ́run. Ṣùgbọ́n kò tán síbẹ̀, lọ́jọ́ kan Jésù ń padà bọ̀. Mo ń sọ fún wa, ó ní mo sọ ní àìrán pé màá tún sọ̀rọ̀ lé lórí, pé Jésù ń padà bọ̀ láyé yìí láti gbà wá sókè. Ọ̀nà méjì la fi lè kúrò láyé yìí. A lè lọ ní tẹ rárá nípa ti kú, ṣùgbọ́n tó bá jẹ́ pé o ti gba Jésù gbọ́, tí Jésù bá padà bọ̀, ó tún lè gbà wá sókè. Ìyẹn là ń pè ní rapture lédè èbó, ìgbàsókè àwọn àyànfẹ́. Bíbélì sọ wípé ó kọ́ wa pé kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó níbùkún. Bíbélì pè ní ìrètí tó níbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa títóbi àti ti olùgbàlà wa Jésù Kristi. Ìyẹn túmọ̀ sí pé Jésù ń padà bọ̀. Olórin kan sọ wípé báyé fẹ́ báyé kọ̀, Jésù yóò farahàn. Ìyẹn túmọ̀ sí pé ọjọ́ kan ń bọ̀ tí Jésù ó padà wá. Ó lè jẹ́ lónìí, ó lè jẹ́ lọ́la, ó lè jẹ́ lọ́tùnla, ó lè jẹ́ lọ́gbẹ̀rún ọdún sí ìsinyìí. Èmi ò mọ̀. Ṣùgbọ́n Bíbélì sọ pé ká máa fojú sọ́nà. Ẹ mọ̀ dí, torí pé tá bá ń fojú sọ́nà fi bíbọ̀ Jésù, yóò ràn wá lọ́wọ́ láti máa ṣẹ́ra wa sí. Yóò ràn wá lọ́wọ́ láti máa gbégbé ayé tó mọ́. Pé mi ì fẹ́ kí olùgbàlà mi kó kàn dé bá mi. Kì í ṣe pé yóò dé bá mi, pé tó bá dé bá mi, tó bá bá mi, òun ni ó mú, tó bá ká mọ́ mi lọ́wọ́ ni ó mú mi lọ sọ́run. Ṣùgbọ́n kó dé bá mi kí n wá jẹ́ ẹni tí ó mọ̀ dójú tì pé ṣé bó ṣe bá mi ní. Ìtọ́ nígbàgbọ́ fi máa ń gbégbé ayé rẹ̀ fún Ọlọ́run. Ó ní pé mo fẹ́ kí n jẹ́ ẹni tí yóò jẹ́ tí olùgbàlà mi bá dé padà, tí ó lè fi mí yangàn. Ọmọ ọ̀dọ̀ rere ni ọ́.
ọmọ mi rere ni ọ́ tó ń dúró tó ń wọ̀nà fún mi òun gbégbé ayé fún mi ọmọ rere ni. Gbogbo wa nínú wa máa ń dùn nígbà tá a wà kékeré táwọn òbí wa bá rìnrìn àjò tí wọ́n bá dé tí wọ́n bá wáyé wọn ilé ilẹ̀ tún ṣe yìí gbogbo ẹ̀ ló dáa ló ń dùn wò inú mi dùn ọmọ dáadáa lẹ́yìn ọmọ yìí o ṣé ẹ mọ̀ pé n tó sọ wá dọmọ wọn òun kọ́ nítorí pé a tún lè ṣe òun kọ́ nítorí pé àdá kíchìn rú òun kọ́ nítorí pé àfẹrọ̀fọ̀ sára bí afọṣọ àbá àṣebẹ̀dẹ̀ wọn àti jẹ́ ọmọ wọn ṣùgbọ́n inú wọn dùn torí pé à ń fojú sọ́nà fún bíbọ̀ wọn àdálérú àdọ̀nàrú àṣẹ́níṣe pé wọ́n ti lọ jàre ní tó bá wo ṣẹlẹ̀ sí wọn à ń gbégbé ayé wa pẹ̀lú ìfọkànsí pé wọ́n ń padà bọ̀. Bẹ́ẹ̀ náà ni oore ọ̀fẹ́ kọ́ wa bẹ́ẹ̀ pé ká ṣẹ́ra wa ká ní ìwà mímọ́ ká sì máa fojú sọ́nà pé Jésù ń padà bọ̀. Ṣé ẹ mọ̀ pé tá a bá ń fojú sọ́nà pé Jésù ń padà bọ̀ tá a bá gbàgbọ́ á lè wàásù rẹ̀ fún àwọn èèyàn yòókù pé Jésù ń bọ̀ ìwọ náà gbàgbọ́ Jésù ń padà bọ̀ láti gba àyànfẹ́ sókè ìwọ náà gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Mo ń rọ̀ wá láṣálẹ́ yìí tó bá jẹ́ pé wọ́n wà ń bẹ tó ti gbàgbọ́ in tó kọ́kọ́ nílò láti gbà òun ni oore ọ̀fẹ́ rẹ kìí ṣe láti ṣe ara rẹ òun ni láti kọ́kọ́ gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sọ mọ̀ pé Jésù sọ gbèsè ẹ̀ṣẹ̀ rẹ kó o sì gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Sọ fún pé Jésù Olúwa dáríjì mi ẹ̀mí ẹlẹ́ṣẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ rẹ mo gbọ́ òtítọ́ rẹ gbọ́ mo sì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Bíbélì sọ pé ìwọ náà ó dọmọ Ọlọ́run ó wàá lè tẹ̀lé àwọn nǹkan tí oore ọ̀fẹ́ kọ́ wa yìí mo sì gbàgbọ́ pé yóò ràn ọ́ lọ́wọ́ láti gbégbé ayé tó yàtọ̀. Ẹ ṣeun tẹ́ ẹ wà pẹ̀lú wa fódìdí ọ̀sẹ̀ 13 mo gbàgbọ́ pé ètò yìí ó ti jẹ́ ìbùkún fún yín a sì mọ tún tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ túbọ̀ darapọ̀ mọ́ wa ẹ wí fáralé ẹ wí fẹ́rọ ọ̀nà pé ètò yìí ó ti fìdí múlẹ̀ yóò sì mọ tẹ̀síwájú. Tẹ́ ẹ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ fún wa àbí ìyànjú àbí ẹ fẹ́ sọ fún wa nípa ìrírí ìgbàlà yín ẹ pè wá lórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344 tàbí 0708-242-8527 WhatsApp nọ́mbà wa nìkan nu 0708-242-8527 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492 àlàáfíà ní fún ọmọ wa pẹ̀lú. Adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi Jésù kò fún aráyé ó kú fún mi pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi Jésù kò fún